ayé sọ̀rọ̀ kan jáde ó jániláyà ó bá ní lójijì ọkàn wa ń ṣe méjì lórí ẹ̀ pé ṣé rọ́ ni sóòótọ́ ni àhesọ̀rọ̀ ó ní pé ọ̀dà iléeṣẹ́ ológun ti mú àwọn lọ́gàálọ́gàá níléeṣẹ́ ọ̀hún bíi mẹ́rìndínlógún tì mọ́lé kí ló fa sábàbí wọ́n ní wọ́n ń gbèrò láti dìtẹ̀ gbàjọba ṣùgbọ́n ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti jáde láti wá sọ ìhà tiwọn wọ́n ní kò rí bẹ́ẹ̀ torí pé iṣẹ́ ológun ti padà jáde pé n táwọn mú wọn fún òun ni àìníkòrò ẹni níjànú àìṣiṣẹ́ níṣe ẹni tó mọ̀ nípa iṣẹ́ ọ̀hún dojúdojú níṣe ẹni tó ní ẹ̀kọ́ lórí iṣẹ́ tí wọ́n yàn láàyò ìdènà táwọn fi mú wọn àwọn ó gbé wọn lọ ilé ẹjọ́ tàbí bá wọn fan tó bá yẹ káwọn bá wọn fà pé kíjọba orílẹ̀-èdè yìí kan fọkàn balẹ̀ kò sí ní tọ́jọ́ pé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba ètò ìjọba àwa ara wa tí a wà lórí ẹ̀ lọ́wọ́ òun náà ni a máa bá lọ. ẹ rí bẹ́ẹ̀ ni mo kí ara ilé ẹ̀kan sí ilẹ̀ Nàìjíríà a gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ wa lórí àdáparọ́ àgbélẹ̀rọ kákan dédé hun nǹkan papọ̀. torí tẹ́ ẹ bá gbàgbé lọ́jọ́ tí ọjọ́ ayẹyẹ òmìnira tílẹ̀ pé ọdún karùndínláàádọ́rin 65 anniversary a wà lórí ètò ìlọ́jọ́ náà a ní pé sàdédé nílé iṣẹ́ ààrẹ sọ pé kò ní sí ọ̀rọ̀ bí yẹn bí ológun wọn ò sọ ìdí kankan àwọn kan ní àbọ̀ rẹ̀ ààrẹ ni àwọn kan ní àbíkí ní kan àwọn gan náà sọ bẹ́ẹ̀ pé bọ́ yóò jòjò ń ṣògùn tààrọ̀ ògùn ò le. ẹ rí i pé ọjọ́ gàtí báyìí wọ́n fẹsẹ̀ méjì tilẹ̀ gàtí. àwọn èèyàn wá sọ pé torí ìròyìn yẹn ni ó jẹ́ kí wọ́n ṣe ìyàn bí ológun Mohammed Idris tó jẹ́ mínísítà fètò ìròyìn àti ìlàrá lọ́yẹ̀ ó náà nígbàgbọ́ láti gba iléeṣẹ́ ológun gbọ́ eléyìí tí Ọ̀gágun Gusau òun adarí ètò ìròyìn iléeṣẹ́ ológun elétò ààbò ńlẹ̀ yìí pé kò sí ọ̀rọ̀ pé nìkan fẹ́ dìtẹ̀ gbàjọba o bí kò ṣe pé àwọn ń ṣe routine discipline exercise. and again nítorí tí ọ̀jẹ̀ ká yan lọ́jọ́ kínní ológun ni pé ààrẹ fẹ́ lọ́ọ́lì òkèèrè láti lọ́ọ́ ṣe nǹkan pàtàkì àti pàápàá tá a bá ní torí ipá fẹ́ yan bí ológun akóògbọ́ ọmọ ogun kó omi tí wọ́n ti ń bá wọn onísùnmọ̀mí jà bí ìgbà tá a mọ̀ nǹkan tá à ń ṣe ni. ẹ̀sìn gbogbo ilé tí wọ́n fi lè. àyájọ́ òmìnira sì wà títí ni a ṣe mí. gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí àwọn lámẹ̀tọ́ àwùjọ kan sọ ńlá ìyàlú lọ́rọ̀ wọn nínú gbogbo irọ́ òótọ́ kọ̀ọ̀kan máa wà ń bẹ̀ bẹ́ẹ̀ ní òótọ́ irọ́ náà lè máa wà ń bẹ̀ ọ̀rọ̀ tó ń lu jáde gẹ́gẹ́ bí àwọn oníròyìn tí ń kẹ́fín tí ń fi mú fínlẹ̀ látọ̀dọ̀ àwọn àpẹẹrẹ ọlọ́pàá ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ọ̀rọ̀ bá máa lu ọ̀dọ̀ àpẹẹrẹ ní ti eégún etí ọwọ́ àgbàdẹnu ajá àwọn tí wọ́n mú nínú iléeṣẹ́ ológun yìí àkọọ́lẹ̀ àti ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé lẹ́yìn pẹ́ẹ́jà àwọn lọ́gàlọ́gà àwọn tẹ̀gbọ́n-tàbúrò méjì kan bẹ́ẹ̀ tó jẹ́ àbúrò ìbátan gómìnà kan lápá àríwá Almakura ọ̀gágun yìí ìkan wà ní intelligence department lẹ́yìn tí wọ́n mú ní wọ́n fi ilẹ̀ padà pé kò mọ́wọ́ mẹsẹ̀ ṣùgbọ́n àwọn mẹ́rìndínlógún wọ́n ní mẹ́rin mẹ́rin tó ti kún ní ẹbí ìlú tó ń jáde lónìí wọ́n jogún eléyìí ń fìdí ẹ̀ múlẹ̀ pé òótọ́ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ń díẹ̀ ọ̀rọ̀ tá a dẹ̀ ń sọ yìí ó ti wá bí ọ̀sẹ̀ méjì aráàlú ẹ̀sẹ̀ mọ̀ ni wọ́n ti ń sà wọ́n káàkiri bí ọ̀sẹ̀ méjì wọ́n náà gómìnà tẹ́lẹ̀ lápò òkè ọya wọ́n bẹ́ẹ̀ mbẹ́ àwọn gómìnà lápò òkè ọya lápá gúúsù wọ́n bẹ́ẹ̀ mbẹ́ àwọn southern governor former southern governor and former northern governor wọ́n wà involved àwọn civilian wọ́n wà involved irú yìí la fi sọ̀rọ̀ lórí ọmọ Oríṣiríṣi lẹ́ẹ̀kan ṣé ẹ ti rú àsìkò yìí. lọ́yẹ̀ ká máa sọ pa fẹ́ ṣèwọ́de. ẹ̀ka ìwé ìròyìn rẹ̀ gan tó ń tẹ́ pẹpẹ lórí ọ̀rọ̀ bó jẹ́ pọ̀rọ̀kọ̀rọ̀ ní máa jáde nínú ìwé ìròyìn rẹ̀ nígbà mẹ́rin kò sọ̀rọ̀ gidi kan tí máa tẹnu ọ̀mọ́ jáde irú àwọn bẹ́ẹ̀ sọ ẹ kọjá pọ́lú rẹ̀ ní ó tún máa ṣètò wọ́de irú àwọn ètò afẹ́ dìtẹ̀gbàjọba yìí lẹ́nu àwọn èèyàn kan kọ́kọ́ wo ọ̀rọ̀ ẹni tó jẹ́ Adélé akọ̀wé ètò polongo fẹ́gbẹ́ òṣèlú Labour ó ṣàpèjúwe ọ̀rọ̀ pé iléeṣẹ́ ọmọ ológun gbọ́dọ̀ nígboyà láti jẹ́ kára ló mọ̀ tọrọ mo so tọrọ faraàlú ẹ mọ́ fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ ẹ bá wa sọ̀rọ̀ àwa náà mọ̀ pé ara ni aráàlú ó ṣe é ti kọ́kẹ̀yìn náà kọjá ní nǹkan yín lára. ẹ̀sùn tọrọ ẹ̀sìn eléyìí tí ẹ̀pọ̀rọ̀ tí ẹni sọ ọmọgbọ́n wa ó wà patriotic enough jọ́dẹ̀ tó fẹ́ràn lẹ̀ Nàìjíríà ṣùgbọ́n Tanko Yunusa o national coordinator àwọn obedient ọ̀rọ̀ tiẹ̀ pé ìnira kankan kan yìí ńlọ́fà bá àwọn olóṣègùn fẹ́ dìtẹ̀ gbàjọba ẹ rí i pé ọ̀rọ̀ ọ̀tẹnu kápá àwọn orílẹ̀-èdè tí wọ́n ní ẹ̀tọ́ àti ìlànà tó tọ́ ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tọ́ ẹni tí wọ́n ó pè láti wá wí tẹnu ẹ̀
ó ń ru àwọn èèyàn sókè láti mọ ìwà abi kò rí ìwà abi gẹ́gẹ́ bí tí wọ́n gbọ́dọ̀ pa ọ̀pọ̀ ká bá ọ̀daràn wí ìdìtẹ̀gbàjọba tí ó bá jẹ́ pé ayé dijọ́ jẹ̀tẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ kú ni. bẹ́ẹ̀ni o ẹ̀ṣẹ̀ tí wọ́n gba agbẹjọ́rò fún ni. bẹ́ẹ̀ni ẹ̀ṣẹ̀ kú ni. so irú ẹ̀ bẹ́ẹ̀ kọjá ti aráàlú ọmọ pẹ̀kẹ́lù ṣùgbọ́n èyí tí mo fẹ́ fàyọ ńbẹ̀ tí mo fẹ́ ká bójútó ọ̀rọ̀ tí Jàre Àjàyí tó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ tó ń ṣàtìlẹ́yìn fún ìran Kóòtù Òjíire Afẹ́nifẹ́re nílùú Ìbàdàn. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tí wọ́n sọ ńbẹ̀ ni pé ká má ṣeré kéré o. pẹ̀lú ọ̀rọ̀ àǹdìtẹ̀ gbàjọba o ọmọ Haúsá wọn ṣe odidi ọdún 8 ọ̀rọ̀ tèmi rèé o. ẹnìkan kan ò di ìtẹ̀gbàjọba o. kódà bí lùsẹ̀ ní aráàlú lára tó láti ayé Jonathan nígbà tí àdúdí àpò rẹ̀ kò tẹ́gbẹ̀rún 8 ló ti ń fòfẹ̀rẹ̀ lóòkè wọn náà fẹ́ rọ́gbẹ̀ lágbára àwọn àgbẹ̀ apá àríwá ní gbẹ̀rẹ̀sì àwọn àgbẹ̀ akẹ́kẹ́ ní gbẹ̀rẹ̀sì wọ́n ti ẹnu olóró pa ebi dẹ̀ sì fẹ́ para lu ipa kálukú wọn adjust ọ̀rọ̀ ayé ẹ̀. àwa là ń advice ara fúnra wa pé ká sún ètò ìsúná wa kù ká dínkù. bẹ́ẹ̀ni lásìkò ìtẹ́nìkan wá mú àtúntò ní gbogbo àjẹbánu àwọn kan tí wọ́n jẹ́ onígbọ̀wọ́ náà tí wọ́n fìnáǹsì ìwà ìdìtẹ̀gbàjọba yìí wọ́n di sàdáyẹrí wọn pé àwọn tí wọ́n wà ní gbọ̀nù ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú iléeṣẹ́ iléepo kan bẹ́ẹ̀nbẹ́ ó mì pé ọ̀rọ̀ àjẹbánu iléeṣẹ́ iléepo ọ̀rọ̀ àwọn nǹkan tí ó mú ìtara ìwá pé ọkùnrin ti fẹ́ já gbogbo ibi tá a ti kókó ọbẹ̀ wa gbogbo àṣírí wa ti ń tú pẹ̀lú ètò àgbéró tí ń ṣe pẹ̀lú ètò àtúntò tí ń ṣe yìí àtúnrọ yìí pé kò sí bí ò ṣe ní kàn wá o káwọ ọmọ àtòrújú ọ̀gbẹ̀rì tá a dáfánù. àwọn ìjọba ló ń fa gbogbo eléyìí o mo di ẹ̀bi ẹ̀rù abala díẹ̀ ẹ̀rù ajagunfẹ̀yìntì olóògbé Muhammadu Buhari ẹ̀bi tó kù mo di ru Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àkọọ́lẹ̀ ìwádìí kan wà eléyìí táwọn ọlọ́fin tó àwọn tí wọ́n ṣèwádìí ìwà ọ̀daràn wọ́n ti kọ́ ọkọ̀ àwọn tí wọ́n wà nídìí àjẹbánu nílé iṣẹ́ elépo rọ̀bì ilẹ̀ yìí tí ààrẹ Muhammadu Buhari pé wọ́n fowó ẹ̀ léde kó tó di pé gbéjọba alẹ̀ wọn ò fi léde ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà pé wọ́n fi léde tẹ́ wá fojú oníwà àbàjẹ́ léde níbo ní òtí lọ máa kó àwọn ọlọ́tẹ̀jọ́. àti pàápàá kí ni tá à ń sún síwájú láti dárúkọ wọn àwọn tó kó kọ wọn jọ ti ṣèwádìí wọn débì kan sẹ́ẹ̀rí tẹ́ bá ń bi tí wàhálà bá lu ìdílé bí àwọn ìwà ìní àkóyawó àwọn adarí ó kọ àwọn àkọọ́lẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn tó wà nídìí àfimúfínlẹ̀ láwọn ọlọ́pàá elétò ààbò àwọn agbófinró. ìkan nínú àwọn ọmọ iléeṣẹ́ ológun tẹ́lẹ̀ rí ó jẹ́ kó yé wa wípé àwọn tó wà nídìí Boko Haram àwọn gómìnà òkè Ọya ni pé wọ́n mú ọkọ̀ wọn síta pé àwọn ọ̀dẹ̀ gbọ́dọ̀ dárúkọ wọn síta. ẹ worú nǹkan yìí níbo láti a sì fẹ́ pinwọ́ wà ìwà àgbésùnmọ̀mí a sì mọ àwọn tó jẹ́ bá àṣàlẹ̀ a sì dákọ̀ wọn ó mi pa ń fa àwọn ọmọ lóṣì ológun. àmọ́ àwọn tí ń fún wọn lówó. ẹ dákọ̀ wọn gbogbo àwọn ìgbésẹ̀ yìí. wọn lẹ helicopter náà fi ń fún wọn lóúnjẹ ṣé báwọn èèyàn kan ló wà ń bẹ̀ gbogbo helicopter ṣéwájú ìta helicopter ti ń dúró ni. ìlà fi ń rọ ìjọba síwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo tó bá jà kọ́ọ́lẹ̀ àwọn àṣírí mi wà tẹ́ pé classified information ni lóòótọ́ top secret ni secret ni gbogbo àwọn ìpele tọrọ àṣírí wà lẹ́ka ìjọba ni ṣùgbọ́n àwọn tó bá jọ mọ́ wà oníbàjẹ́ nígbà tẹ́ ẹ̀ bá dákọ̀ wọn tẹ́ ẹ̀ wọ́n ilé ẹjọ́ tẹ́ ẹ̀ tìyàn mọ́gbẹ́ wọn táwọn oníbàjẹ́ sì rìn fúnra jẹgàn ń gbòòrò. kò ní pin wá àwọn tó fẹ́ tó hùwà bàjẹ́ tàbí àwọn tí ń hùwà bàjẹ́ kéékèèké àwọn eléyìí ni ó dà ní ó jẹ́ kí wà bàjẹ́ wọn kọ́kọ́ dàgbà sókè sí bí a ń bá àwọn èèyàn kan ní wọn ò fi nǹkan kan sí wọn. àwọn èèyàn kí ni ìgbésẹ̀ tí wọ́n fi ń ṣètò ìdájọ́ deterrent ni fún àwọn oníwà bàjẹ́ míì ẹ fi lè jófin ìgbà míì kéde pé torí pé ẹ fẹ́ pa ọ̀daràn ṣùgbọ́n kó lè kó jayà bẹ́ẹ̀ lómi tó fẹ́ orú fẹ́ wà bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú eléyìí ló mú kí ìgbésẹ̀ ìjìyà kọ́mọ wá fún irú ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan tíjọba bá pa kìtì mọ́lẹ̀ kó mójútó bí ó ṣe máa ṣe àkóyá lórí àwọn nǹkan yìí ànífẹ́rù wà báyìí kú ẹ̀rí pọ́n kan lérí Ọbásanjọ́ olórílẹ̀‐èdè nígbà kan rí wọ́n ti pinwọ́ kẹ́nìkan máa jájọba gbà ẹ̀mí àwọn ọmọ ológun sọ́wọ́ Ọbásanjọ́ lọ́wọ́ ni ìròrí àwọn ọmọ ológun sọ́wọ́ Ọbásanjọ́ lọ́wọ́ ni. lẹ́yìn ìgbà tó lọ́básanjọ́ ti kú òun bẹ́ẹ̀ ṣé ìjọba mi ò tí ì wáyé ìjọba mi tó wá wáyé òun ló túmọ̀ sí pé àbíkọ́ ọlọ́mọdéjàre ọlọ́run sì mọ̀jàre rẹ̀ ojú ọlọ́run náà ní ti wáyé kó lọ́wọ́ ṣàánú wa. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá ń lé òótọ́ ọ̀rọ̀ bí ọmọ ìyá àsọkúsọ ní máa ń rí o ọ̀rọ̀ yìí àwa náà ò pé bẹ́ẹ̀ ló ṣe rí o ńgbà níwọ̀nba àgbà tí iléeṣẹ́ ológun ti sọ pé kò rí bẹ́ẹ̀ àwọn ló sì wà nígbọnú ẹ̀ àwọn ló mọ tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn àwọn ló jẹun bọ́n bá yó wọ́n mọ̀ bí wọn ò yó wọ́n mọ̀. ọ̀dà lójú pé aláàárẹ̀ èkú lé bẹ́ẹ̀ni bódomi wọ́n gbọ́n jáde. lágbára Ọlọ́run bákan náà ni ìjọba àpapọ̀ náà à ń bẹ̀ wọ́n kó tó di pé wọ́n gba ọ̀rọ̀ sí iléeṣẹ́ ológun lẹ́nu torí àwọn èèyàn máa ń sọ wípé àwọn ọ̀jọ̀gbọ́n máa ń sọ pé mọ́ gba ẹnìkan kan gbọ́ trust nobody láti sọ wípé ó dáa torí pé iléeṣẹ́ ológun ti sọ pé ọ̀tọ̀ ní tá a mú wọn fún o kò rí bẹ́ẹ̀ o káwọn náà dáa sọ pé àti nígbàgbọ́ nù nǹkan tí wọ́n sọ ẹ lè nígbàgbọ́ nínú ẹ̀ ṣùgbọ́n àyẹ̀wò yẹ ní ṣíṣe
ìtanáyẹ̀dí ọyẹ ní ṣíṣe àánú Olódùmarè onífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ o orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́ ìdìtẹ̀gbàjọba ẹni tó bá ti láǹfààní láti mọ bí ìjọba ológun ṣe é ṣe kò ní gbàdúrà rẹ̀ láéláé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pariwo kán dìtẹ̀gbàjọba ẹ lọ wọ́jú orí wọn ọmọ kéékèèké ni wọ́n bóyá àwọn tá a bí lọ́dún 2000 tí wọn ò tí tán mọ́ bí lè ìjọba àwarawa ní ẹ bá tàbí tán bí lọ́dún 1997 tí wọ́n gbọ́ nípa Àbáṣàrè wọ́n gbọ́ nípa Babangidari wọ́n mọ tí ń jẹ́ Abdulsalami Abubakar wọ́n mọ tán pè níjọba ológun democracy làwọn dàgbà sí ayé fóònù làwọn dé íńtánẹ́ẹ̀tì jọ̀ọ́jẹ̀tẹ́ ni wọ́n dé so gbogbo òye àwọn nǹkan yẹn kò ní yé wọn dàbí alára òròmọdé wọn màwòdì ìyẹ́ ẹ̀tọ́ màsá náà ní ń ké tantantan ń gbé ìdìtẹ̀gbàjọba lórílẹ̀‐èdè Nàìjíríà ọlọ́mọjẹ̀ kárí olóyìn ti dàfẹ́yìn tẹ́gùn aláré fi sọ yóò da kò da yóò tún lára kò tún lára àdúrà tẹ́ wa lọ́rùn ju èpè lọ tẹ̀rí ìjọba alágbádá yìí tí kálukú ní free movement tí kálukú ń rìn bó ṣe wù tá à ń sọ̀rọ̀ bó ṣe wù wáyé àwòrán ọ̀fẹ́ ńlá ni o kẹ́nìyàn kan mọ́ gbàdúrà fún ìjọba ológun àánú Olódùmarè ní fi wá sílẹ̀ ìjọba tí ń bẹ lórí àlééfà ẹ̀ yóò ṣàṣe yege àwa náà jẹ mọ̀dọ̀mọ́dọ̀ ìjọba wọn ní fi pàtàn lẹ́yìn wa lágbára Ọlọ́run ẹja yẹ̀bá ẹja sẹ́mi mú tá a bá padà dé á tẹ̀síwájú ojú abẹ́ lè tó ètò lójú abẹ́ ẹ̀kú kalẹ̀.